gbà lọ́wọ́ mi ọṣẹ ni àtàtò ìyọdún ọjọ́ mẹ́ta gbáko lọ́mú wẹ̀ o. ọjọ́ mẹ́ta lè mú wẹ̀ ọ̀sẹ̀. ó sì. ìyá ṣe ṣáàṣù ọ̀wí ọ̀sẹ̀ 87 ló ti fẹ́. 70 years old man. ọmọdé rẹ̀ ọmọogun ó ń pè lẹ́fọ̀ọ́ ọ̀sẹ̀ ìgangan lọ́sẹ̀ bá làbúrú. àbí bùlábà. wọ́n sí ìrìn àjò sí àwọn aláìníṣẹ́ lápá iná lè rí lò sí kọ yìí. wọn ò fẹ́ ṣiṣẹ́ wọ́n fẹ́ jẹun àwọn olùdíje. àbórí ń ta ọ̀sẹ̀. bí bá fún ẹ lọ́fà lórí pupa. ẹsẹ̀ kan mú rẹ́rìn. ẹ̀rín lẹ́rìn yóò kàn yín. ẹ bá ń sunkún kọ́. sájẹ́ rẹ̀ ò fẹ́ bàjẹ́. ìyá ìwò lè fi èpè náà ni èpè náà ni bí nǹkan ní. èmi rè ìyá èrò wéwu lè wé ọ̀sẹ̀ yìí o ìdí ń bẹ nínú rẹ̀. ìdí tó ń bẹ nínú rẹ̀ gángan níṣẹ́ o. ìyá ìléwé ọ̀sẹ̀ yìí o bó lẹ́sẹ̀ wé mọ̀ wé ọ̀sẹ̀ nídìí. ó dábàá gbé kó lọ ya wèrè. wèrè bíbò. wèrè rẹ ó ya gbogbo ayé já ní o. èpè náà ti pọ̀ ju èlé wẹ̀ bá. ọgbẹ́ wa olórí burúkú olórí gbogbo.